ẹ̀kọ́ ìrìn àjò fún ìmúṣẹ àyànmọ́ ó jẹ́ ẹ̀kọ́ ọlọ́dún kan. ẹ̀kọ́ tẹ̀mí ni tí a ṣe lọ́jọ́ láti ran àwọn onígbàgbọ́ lọ́wọ́, àwọn onígbàgbọ́ bíi tiẹ̀, láti ṣe àwárí àyànmọ́ wọn kí wọ́n ó lè gbáradì fún ìrìn àjò àyànmọ́ àti kí àwọn náà kí wọ́n lè fi ìgboyà àti ìfọ̀kànbalẹ̀ máa mú àyànmọ́ wọn ṣẹ. ọ̀rẹ́ mi, níta wá ń sọ èyí sọ̀rọ̀ orí o. onírúurú àwọn èèyàn ni wọ́n ti wá sínú abẹ́ ẹ̀kọ́ yìí tó jẹ́ wípé ayé wọn, ìpè wọn, iṣẹ́ tí Olúwa yàn láàyò fún wọn, ìgbéyàwó wọn tó sì ti gba àtúnṣe. Mo ń lọ sí ilé ìjọsìn, mo sì ń kọ́ àwọn ènìyàn, ṣùgbọ́n mo mọ̀ wípé ó ní nǹkan pàtó tí Ọlọ́run rán mi wá sí láyé. ṣùgbọ́n òye mi nígbà tí mo dé inú ẹ̀kọ́ ìrìn àjò àyànmọ́, òye tí a rán mi wá ṣe láyé, òye rẹ̀ sì yé mi. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo lérò pé mo mọ̀ ṣùgbọ́n tí mi ò mọ̀. so òye ọ̀rọ̀ Ọlọ́run àti Ọlọ́run gangan fúnra rẹ̀ wá yé mi dájúdájú nínú ẹ̀kọ́ náà. mo tilẹ̀ ti jẹ́ pásítọ̀ rí tí mo wà nínú ìjọ kan, ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn tí à ń ṣiṣẹ́ yẹn àti gbàgbọ́ pé gbogbo ohun tá à ń ṣe òun ló tọ̀nà ló dẹ̀ dá. ṣùgbọ́n nígbà tí mo délé ẹ̀kọ́ yìí ni mo rí i wípé iṣẹ́ tí wọ́n bá rán yàn ó ní bí wọ́n ṣe máa ń fẹ́ kí èèyàn ó jẹ́. ṣáájú àsìkò yẹn àwọn gbóngbóngbóng àti gbọ́n mi sí omi òtó kan máa ń ṣẹlẹ̀ láàrin èmi àti ìyàwó mi. lẹ́yìn ètò yìí mo rí i pé àwọn nǹkan yẹn wọ́n pòórá. arógun tí èṣù fi ń jẹ mí níyà tọ́lọ́run ṣí mi lójú láti rí ni ogun masturbation, ìbára ẹni ṣeré. a wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan tó ń kọ́ wa nípa sanctification. láti ìgbà náà ni ogun yìí ti ṣẹ́ fún mi. mo jẹ́ èèyàn kan tó máa ń bínú tí mo sì ti ń gbìyànjú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mi mọ̀ bí màá ṣe gbára mi. ṣùgbọ́n nígbà tí mo dé inú ẹ̀kọ́ yìí, láti ìgbà yẹn mo wá dẹni tó ń rí ìbínú tí ò lè bínú mọ́. ó jẹ́ kémi ó lóye wípé iṣẹ́ tí wọ́n rán mi ó ní bí wọ́n ṣe fẹ́ kí n jẹ́. mo ti lọ oríṣiríṣi ilé ẹ̀kọ́ bíbélì, ṣùgbọ́n ilé ẹ̀kọ́ tí à ń pè ní ìrìn àjò fún ìgbáradì fún ìmúṣẹ àyànmọ́ ó jẹ́ kí àwọn òye ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó yé èèyàn. ó jẹ́ lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe lè ṣiṣẹ́ yẹn gangan tọ́rọ̀ ń dẹ̀ lè gbà. ara ohun tí mo rí lẹ́yìn ìpàdé yẹn ni pé ara àwọn ẹ̀bùn ẹ̀mí tí mo ní tí ò jẹyọ jáde ó jẹyọ jáde. mo rí i pé mo gba ìfìwọ̀ agbára, mo sì tún wá rí i pé mo gba ìgboyà kan tí ò sí nínú mi tẹ́lẹ̀ kí n tó débí. ẹ̀kọ́ ìrìn àjò àyànmọ́ ó yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ ní ilé ìjọsìn o, torí pé mo ti lọ sí Bible school mo ti dé, ṣùgbọ́n kì í ṣe Bible school rárá, kò ṣeé fi wéra wọn rárá àti rárá ni. kò sá sàdánù nínú ẹ̀kọ́ yẹn. sí ẹ̀kọ́ nípa ètò ìṣúná ni wọ́n kọ́ wa bá a ti ń rówó ní ọ̀nà tó gbà bá ìwé mímọ́ mu, bá a ti ń tọ́jú owó, bá a ti ń náwó gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, bá a ti ń fowó pamọ́. wọ́n sì kọ́ wa ní ìdí tá a fi gbọ́dọ̀ lówó àti ìdí tá a fi gbọ́dọ̀ ná owó. ẹ̀kọ́ ìgbé ayé gangan tí Ọlọ́run fẹ́ kí ènìyàn ó gbé ní ẹ̀kọ́ ìrìn àjò àyànmọ́ yìí. nínú rẹ̀ mo ti rí i pé ó ní bá a ti ṣiṣẹ́ Olúwa, pé ìgbé ayé ènìyàn lèèyàn fi ń ṣiṣẹ́ Olúwa, kì í ṣe ẹ̀kọ́ Bíbélì tí èèyàn kọ́. ìta wáyé wá ṣe òun làyàn mọ́ wa. èèyàn lè máa ṣe nǹkan míì ṣùgbọ́n nínú ẹ̀kọ́ yìí yóò yí ọ dájú tó wáyé wá ṣe, ó sì wá lè fi ẹsẹ̀ lé àti máa tẹ̀lé lẹ́yọ kọ̀ọ̀kan fún nǹkan tó wáyé ṣe. ọ̀pọ̀ ni ò dára wọn mọ̀. ìdí nìyẹn tẹ́ fi rí pé kọpí ló pọ̀ nínú ayé. ẹ̀kọ́ yóò já mọ ẹni tá jẹ́, yóò já mọ ohun tọ́lọ́run àwáyé wa ṣe, yóò já mọ ohun tó fẹ́ ká fàyè wa ṣe lákòókò tó fẹ́ ká ṣe, níbi tó ti fẹ́ ká ṣe àti bó ti fẹ́ ká ti ṣe. ẹ já darapọ̀ mọ́ ilé ẹ̀kọ́ yìí, á dẹ̀ ṣiṣẹ́ tó ní agbára nínú ayé wa, torí n tó fi lè mú kí Ọlọ́run bá irú ọkàn tèmi pàdé kò sí irú ọkàn ẹni tí Ọlọ́run ò lè bá pàdé. ìwọ lẹ́rìí kan, ìwọ lọ́kàn báyìí tí o gbọ́ yìí àti nǹkan tó rí yìí tó bá wá ṣe déédéé pẹ̀lú ẹ̀mí rẹ̀, má kọtí ọgbọ́n yìí sí ìpè Ọlọ́run. ẹ̀kọ́ ìrìn àjò ìmúṣẹ àyànmọ́ lọ́tún ó tún bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, ìyẹn ní September 2025 yìí, yóò sì parí ní oṣù kẹjọ 2026. gbogbo sátidé kẹta nínú oṣù láti oṣù kẹsàn-án yìí lọ títí di oṣù kẹjọ ńlá ó máa pàdé láago 7 sí aago 6 ìrọ̀lẹ́. ntí ẹ̀kọ́ yìí ọ̀nà ju 22,000 lọ. 22,000 naira péré ní ọ̀nà. gbọ́ ọ̀rẹ́ mi o, àyànmọ́ rẹ̀ ń dóde ọ́, ìran rẹ̀ ń dóde ọ́ o. ṣé o wá ní dìde báyìí kó dáhùn sí ìpè yìí, àbí o tún fẹ́ máa wòran ní káwọn ẹlẹgbẹ́ rẹ kí wọ́n máa múran ṣẹ lójú ayé rẹ̀? ó sì dìde báyìí kó o fi gbóyà gbé ìgbésẹ̀. kọ tẹ líǹkì ìforúkọsílẹ̀ tó ń bẹ lábẹ́ fọ́nrán yìí kí o sì gba ààyè tiẹ̀ nípa fíforúkọlẹ̀. ṣe bẹ́ẹ̀ ní ìsìn kémi àti ẹ̀ka pàdé ní kíláàsì ní 20 oṣù kẹsàn-án, yóò sì dára fún ọ.